Èèyàn léèwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist ti èní tí a gbọ́. Wọ́n ní àǹtí wa àárọ̀ wọ́n ní ọ̀rọ̀ dójú ẹ̀ o wípé torí wọ́n kàn ń rí ejò kiri ni o. Wọ́n ní tán bá dẹ̀ ti rí ejò yìí wọ́n ní kò sẹ́ni tó ń rí allegedly bá ṣe gbọ́ tó bá yẹ pé gist yìí ò tọ́ ni o. Wọ́n ní wọ́n rí ejò kiri. Wọ́n ní àwọn fámílì wọ́n ní wọ́n fẹ́ ṣe ritual fún wọn láti má rí ejò yìí mọ́. Ẹ kọ́kọ́ mọ̀ pé ti ara yúnyún òun ni ó bá dé tẹ́lẹ̀ kó tó di pé ara wọn yá lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ritual. Wọ́n ní ìsìn ejò ni wọ́n rí bí a ṣe gbọ́ gist tí a sọ. Òun ni wípé ní festival tí kábíyèsí ṣe ni wọ́n lọ sí olórí mansion. Wọ́n ní bí wọ́n ṣe rí ejò nìyẹn tán bẹ̀rẹ̀ sí pariwo. Àwọn èèyàn dẹ̀ lọ bẹ̀ wọn ò rí nǹkan kan bẹ̀. Wọ́n ní àwọn ìyá alágbára ló ń bínú o pé tán bá ti ń bínú báyẹn páwọn náà máa ń rán ejò síyàn àbí kí wọ́n máa rí iná. Wọ́n ní àwọn ìyá alágbára ló ń bínú nítorí gbogbo àwọn nǹkan tí àǹtí wa R ti ṣe. Nǹkan tá a gbọ́ làwa torchlight sí. A dẹ̀ ní àṣẹ láti torchlight sí nítorí wípé a ti sọ fún yín pé allege ni kì í ṣe pé bóyá à ń bá kábíyèsí gbénu palace. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá ń gbọ́ yìí wọ́n ní àǹtí wa ń rí ejò kiri ni o. Wọ́n ní ó dẹ̀ bà àǹtí wa nínú jẹ́ pé kábíyèsí ò bá wọn dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n ní àwọn fámìlì fẹ́ ṣe ètùtù. Wọ́n ní wọ́n wá lọ sí ibi tí wọ́n ti fẹ́ ṣe ètùtù. Wọ́n ní bí bàbá tí wọ́n lọ bá bó ṣe lé wọn padà nìyẹn. Ipe ṣé wọ́n fẹ́ kí àwọn ìyá àwọn kó bínú sí àwọn ni. Ipe báwo ni wọ́n ṣe máa wá sí ibẹ̀ yẹn láì tí ì ṣe pé àwọn ti bèrè lọ́wọ́ àwọn ìyá alágbára. Ipe kí wọ́n kúrò níbẹ̀ ní ìsìn. Wọ́n ní bàbá yẹn ló ń sọ bẹ́ẹ̀ o allegedly o kóun tó la ojú nǹkan disappear. Ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé èyí tún lágbára báyìí. Ìtorí ẹ̀ ni wọ́n fi ní kò dá kéèyàn máa ṣe bí. Ẹ̀yin èèyàn lé. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lọ́wọ́ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní bí àwọn bàbá yẹn bọ́n ṣe lé àǹtí wa nìyẹn o nígbà tí wọ́n rí wọn tí wọ́n wá tí wọ́n ní àwọn fẹ́ ṣe sacrifice nítorí ejò tí wọ́n rí. Wọ́n ní bàbá ní ṣé wọ́n fẹ́ kó bá wọn ni, ṣé wọ́n fẹ́ kí àwọn ìyá bínú sí àwọn ni. Ipe kí ló dé tí wọ́n máa wá láwọn fẹ́ wá ṣe sacrifice lọ́dọ̀ àwọn. Ipe alákòóbá ò ní wọ́n. Wọ́n ní nǹkan tí bàbá yẹn sọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé à ń sọ fún yín wípé nǹkan tí Queen Naomi tí wọ́n ti fi padà wá sí inú palace kábíyèsí òun ni nítorí orí màálù èyí tí wọ́n lọ gbé sí inú apartment Yèyélúwà ibi tó yẹ kí Queen Naomi dé sí láti ìgbà tí kábíyèsí ti ń náwó tó ti ń ṣe apartment yẹn wọ́n ò rí nǹkan kan sọ o. Nígbà tó wá kù díẹ̀ tó yẹ kí Queen Naomi padà wá sínú palace ni wọ́n wá lọ gbé
orí màálù sínú apartment fún kábíyèsí ẹ̀yin èèyàn lé. Wọ́n dẹ̀ ní pé àwọn ìyá alágbára ní àti ìyá onífá pé ẹnikẹ́ni tí kábíyèsí bá ti fura sí tó bá ti mú wọbẹ̀ tó bá ti sá lọ tí ò fẹ́ wọbẹ̀ pé àwọn náà ṣiṣẹ́ ẹbí yẹn ẹ̀yin èèyàn lé. So right now wọ́n ní àwọn ìyá àwọn náà ń bínú sí àǹtí wàhálà ipa wọn náà ń bínú sí wọn tó fi ń rẹ́jò. wọ́n ní ejò yẹn wọ́n ní in fact gan ẹsẹ̀ wọn ló kán, kì í ṣe pé bóyá ẹsẹ̀ wọn kán, wọ́n ní injury ẹsẹ̀ wọn rọ́. wọ́n ní ìgbà tí wọ́n ń sáré nígbà tí wọ́n rí ejò wọ́n lẹ́sẹ̀ wọ́n ní injury pẹ̀lú ẹsẹ̀ wọn. So right now wọ́n ní wọ́n fẹ́ ṣe sacrifice o lórí ejò tí wọ́n ń rí. wọ́n ní kábíyèsí ò dá sí i pé kábíyèsí ò sọ nǹkan kan wípé àwọn ò mọ nǹkan tí kábíyèsí ṣe táwọn ṣe fún kábíyèsí tí kábíyèsí fi kọ etí ikún sí gbogbo nǹkan tó bá wọn yìí ẹ̀yin èèyàn lé. ṣùgbọ́n bí a ṣe gbọ́ allegedly tó bá jẹ́ lóòótọ́ ni gist wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n sáré kìtàkìtà pẹ̀lú àwọn fámílì wọn láti ṣe sacrifice o nítorí wọ́n rí ejò kiri ẹ̀yin èèyàn lé. nǹkan tá a gbọ́ nìyẹn tá a ní ká wá torchlight sí. ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí ò dá sí wọn nítorí kábíyèsí mọ iṣẹ́ ibi èyí tí wọ́n ṣe sí inú pálásì yẹn. bí a tiẹ̀ tún ṣe gbọ́ gan wọ́n ní àǹtí wa nìkan kọ́ ló ṣe. wọ́n ní àǹtí wa nìkan kọ́ ló ṣe. wọ́n ní àǹtí wa kàn wá láti wá pariwo ní pàmò mọ nǹkan kan pa ẹ̀. wọ́n ní àwọn tó dẹ̀ gbé ilẹ̀ yẹn wọ́n ní wọ́n ti jẹ́wọ́ ọkùnrin kan ṣùgbọ́n wọ́n ní wọ́n wá ọkùnrin yẹn lọ wọ́n ní wọ́n bá ọkùnrin yẹn. ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. àfi kí ọlọ́run elédùmarè kó máa tú àṣírí àwọn èèyàn burúkú yìí lẹ́yọ kọ̀ọ̀kan ni àṣírí wọn á tú. Queen Naomi á dẹ̀ padà sí inú palace yẹn láìpẹ́ láì jìnnà. ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ẹ̀yin ará lé. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. ọlọ́run elédùmarè á bá mi wà pẹ̀lú yín o. a kú oṣù tuntun oṣù yìí á tù wá lára o. gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á yọrí sí rere o. ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe àtàyin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín. ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. ẹ jọ̀ọ́ ẹ subscribe o. ó ṣe pàtàkì ẹ subscribe sí Mashola Gist TV. God bless you all. Thank you so much.